So now welcome on board. This is my modern music. Ọ̀run láti jó. Má tó pé má sùn lápẹ̀ tó jájọ́jọ́. Welcome on board. This is my modern music. Ọ̀run láti jó. Má tó pé má sùn lápẹ̀ tó jájọ́jọ́. Alábí bá sún ẹ̀ lókè ẹ̀ o. Ìmọ̀lẹ́ fújì ìrẹ́ òkun ẹ̀ ò bá sún. Ayé ọmọ mi lábẹ̀rún ni pé dúró wọn yàn wá sáyé. Aláyọ̀ ọmọ mi lábẹ̀rún ni pé bá tó. Dúró wọn yàn wá sáyé. Ìtàkùn tó ní kẹrin máa ń gòkè ẹ̀jọ̀ wẹ̀ bá sọ fún tó ń tó ní ní àlọ́. Hello, Pastor. Welcome on board. This is my modern music. Ọ̀run láti jó. Bàtà bí wọ́n sún abẹ́rẹ́ ìlú ọjà jọjọ. Alábí bá sún ẹ̀ lókè ẹ̀ o. Dàbí wá sí láti yí olórí òun bá sún. Fúdì ló ń kí ẹ o, Mr. President ìrèjì wá. Gáúsù Sámọ̀lì ìwé òdàdí Bárákàtù. Georgia Citizen ìwé òkúnlẹ̀ òpàṣẹ. Àmọ̀ àwọn ànàmì yìí pákó. Aláàfin Ágàbà jẹ́ tán. Ìtàkùn tó ní ìgbẹ̀yìn máa ń gòkè ẹ̀jọ̀ wẹ̀ máa sọ fún tòun tó rí ní àlọ́. Hello, Pastor. Welcome on board. Welcome on board. This is my modern music. Ọ̀run láti jó. Láti jó. Máa tó pé máa sùn lápẹ̀ ẹ̀jọ̀ jájọ́jọ́. Hello, Pastor. Welcome on board. This is my modern music. Ọ̀run láti jó. Bàbá òkú máa sún lápò ẹ̀dì jẹ́jẹ́ àjọjọ́ bàbá sọ. Hello, Pastor. Welcome on board. Welcome on board. This is my modern music. Ọ̀run láti jó. Ó ṣe kí ká start. Máa tó pé máa sùn lápẹ̀ ìlú ọjà jọjọ. Ẹ ṣe Aláàfin ojú wa. Olúwa kẹ́mi ọmọ akọ́dé. Ṣé ká ṣe báyìí? Iṣẹ́ bábá wa ni ká jẹ́ ogún lẹ́làbàkàmì àlàbí ẹ̀yin lọ́mọ. Àwọn tá a bá rán ní níṣẹ́ rú àìfitọ́mọ jẹ́ ní ogún lẹ́bà àsìmọ̀. Tọ́ba ti rán ní níṣẹ́ rú Jíbọ́lá, a máa ń fi tọ́mọ jẹ́ ní ogún lẹ́bà àtúmọ̀. Kọ́lẹ̀ gbóríyìn fún àlàbí ọlá àbáyọ̀. Yóò gbọ́. Hello, Pastor. Welcome on board. This is my modern music. Ọ̀run láti jó. Máa tó gbé máa snap when kí àjọjọ bá jọ. Hello, Pastor. Welcome on board. Welcome. This is my modern music. Ọ̀run láti jó. Ọ̀run láti jó.
ní báyé ní bàṣọ. Iṣẹ́ ní báyé ní bàṣọ bá ká. Àwọn Yorùbá sọ bẹ́ẹ̀. Wọ́n sọ pé gbogbo ẹni bá ní lójú ọ̀la báyìíká àfi ń parí nìyẹn. Wọ́n ní gbogbo ẹni bá dání lójú. Àfi ń parí nìkúlẹ̀ àbákalà bí ojú wa. Àmọ́ ti tiwájú wa bẹ́ẹ̀ sí ẹni bá dání lójú. Sí religion ẹni bá dání lójú ọba sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tiwa mùsùlùmí. À ń gbé sí ìtanibà sóò kí gbogbo ayé gbọ́. Làbáyíká òkúnlẹ̀ ìmọ̀ràn ọ̀. Làbáyíká yíyá. Gáúsù sàmọ́nì ọ̀ àgbà ẹ̀ka bàbá wa. Congratulations 3-1 Kẹ́kẹ́mi Akóredé congratulations 3-1 celebration ti Kẹ́mi Akóredé ní ara ìgbé ojú ẹ òun lè ṣe rí wàhálà òní ọ̀ọ́ ó ti mọ̀ tẹ́lẹ̀ ẹ bá sọ pé ẹni ọlọ́run bá dára àgbàkà àbọ̀ ṣe farawé láíláí. Àwọn ìyá wa náà bí ìkúlẹ̀ ọmọ àgbẹ̀rin o. Torí wọ́n jà ní lẹ́gẹ̀ẹ́jì bá ṣe. Àní wọ́n jà ní lẹ́gẹ̀ẹ́jì bá ṣe. Mábìlẹ̀ mi dá sí àwọn ojúkùn lẹ́bàá ìpínlẹ̀. Gbogbo máa fi lọ mi dá sí. Àwọn ojúkùn lẹ́bàá etí. Etí ọba nílé o. Etí ọba lọ́wọ́. Bàbá àti etí ọba nílé o. Etí ọba lọ́wọ́. Ọmọ ènìyàn ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ní ìbọ̀ o. Bàbá bá rí àwọn ènìyàn ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bá ọmọ ènìyàn ọ̀nà pẹ̀lẹ́ ẹ̀jì ìbọ̀ o. Bàbá ọ̀pẹ ọmọ ènìyàn ọ̀nà pẹ̀lẹ́ bàbá. Bẹ́ẹ̀ kẹ́ màá yá lu wọn máa yá. Ìbọ́lá máa yá lu wọn máa yá. Pẹ́pẹ́ kí àdúgbò òtútù ṣé àwọn kan ní ìrọ̀lẹ́ oníṣẹ́ gbogbo máa fi lọ mi dá sí. Àwọn ojúkùn lẹ́bàá etí. Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ bá etí o. Etí ọba ń lé o. Etí ọba ẹ̀yin etí ọba nílé o. Etí ọba àwọn ènìyàn pẹ̀lẹ́ bá kà ó. Àwọn ènìyàn pẹ̀lẹ́ bá kà ó. Ọmọ ènìyàn tó bẹ̀rẹ̀ yí wá. Àwọn ènìyàn tó bẹ̀rẹ̀ bá. Ìwọ ń jẹ́ òtún. Wọ́n tún pàdé omi oṣù ọlọ́run. Ìwọ ń jẹ́ kórèdé òtún. Àṣírí ẹ̀kọ́ lẹ́tún lọ́la. Àṣírí ẹ̀kọ́ lẹ́tún lọ́la. Ìwọ mímọ́ ní ọ̀run. Abẹ́rẹ́ mi gbẹ́sẹ̀ lé mi yọ. Àwọn kan sábẹ́ gàdá. Ìwọ nílé lóyún. Àwọn kan sábẹ́ gàdá. Ìwọ nílé lóyún. Ọmọ tí
ìwé lówó olóra ọmọlọmọ mi sùn ẹni ìwé lówó dání tí wọ́n jù lọ. ọ̀rẹ́ máa yá ọ̀gá wa máa yá láì wọlé. ọ̀rẹ́ máa yá ẹni ìjọ máa yá láì wọlé. torí tó máa yá láì wọlé. ó ṣe sọ lára òṣàtì ó ṣe fún àwọn òṣèpẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ onígbà rẹ̀. ọlọ́run ṣe é pẹ̀ o. èdè wa ṣe é tọ́ ìlú pẹ́pẹ́ lọ́pọ̀ ìyá wa láì wọlé. báyà láì wọlé. Lóde ọba láàbí akẹ́bà jẹ́ pàǹkó ọlọ́pẹ́ wọn dájú èmi làlábí ó bàrà síláàtò alábí ó bàbá dájú múlẹ̀ àwọn ẹ̀rọ yìí pàǹkó. Akọ́kísà lórí ọdọ́ jùlọ ọ̀la máa ṣe wá. Orin táwọn ọlọ́pàá ṣe wá láwùn ló bàjẹ́ sí. Èsì táwọn ọlọ́run ṣe fi kẹ́sì ló bàjẹ́ sí. Ẹ bá sọ bá ọmọ rẹ̀ ọmọ sọ bá ọ̀rọ̀. Ẹ bá kọ̀ sí wọn lọ́rùn wọn ní ìdáhùn àtọ̀tọ̀. Torí ọlọ́run àìsàn ní bá bá kú. Ìlọ àṣẹ òkun. Ọlọ́pẹ́ náà inú ìjọba lè mọ fújì bàbá wa. Ọlọ́pẹ́ nípa ẹ̀dá sọ. Alábí mọ ẹ̀yẹ dà. Adé àti Adé yẹn ṣọrọ. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́ hàn. Ayé tí mo wá yìí. Ẹ̀yin lọ́pẹ́ mi dẹ̀pẹ̀. Ọlọ́run ojú wa. Nígbà dúpẹ́ mọ̀ òyà ìlànà orí mi ò bá sí. Ọlọ́run tó. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Ayé tí mo rí ẹ̀rí lọ́pẹ́ mi dẹ̀pẹ̀. Ọlọ́run ojú wa. Nígbà dúpẹ́ òyà ìlànà Ọlọ́run. Àwọn mọ́tọ́nù wọn, àwọn mọ́tọ́bàṣọ́ wà, bọ́bàṣọ́ tẹ́rí ẹ̀sán lọ́gọ́dì, kì í ṣe fóńkọ́ nǹkan ìdàbíọ́rọ̀ ọlọ́run ló kóró mú bàṣọ́. Àṣẹwò olúmọ ẹ̀yìn ènìyàn, ẹni tọrọ ṣọ́ọ̀ṣì àkúrà nìkó náà. Ó yà tọwọ́. Àlùbárí náà mọ̀ bẹ́ẹ̀ mú tèmi. Ẹni wáyé wá ti jẹ́ tó máa ṣe ìlàkóso fún. Ṣe dáadáa ṣe dáadáa. Aláàbí ẹ̀kọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ gbọ́ brother Ṣáàjì. Olú ọmọ Mùsùlùmí ojú ti dé. Brother Ṣáàjì àti Ṣáàjì. Any person of the day, yes, we are in swing. Hello, good. Alabi ọ̀gá ọba. Àyìndé Mùsùlùmí nǹkan, bàbá òní nǹkan, bàbá ìyàwó. Bàbá ìyàwó. Bàbá ìyàwó. Grandpa very soon.
apá very soon. Àìdéhùn sí ìlú ìyá òjò wọn máa kí. Ọmọ akíntàrí yẹn wọ́n ní kò gbọ́dọ̀ ṣojo lọ́rùn. Èèyàn kíkà start watch mo dúpẹ́ wọ́n ti ọ̀ka gbogbo ti Ìbàdàn wa. Aṣíwájú àdìgẹ àwọn àìláàbí ogun lẹ́bàá tó. Ẹgbẹ́ kejì fún ọtọ́ orí ti rẹ̀. Ẹlẹ́yin jù àánú ọtọ́ orí ti ìjà fún ìjọ. Ọ̀ka àjàmọ́. Ọkọ̀ ayé ìṣàtúwò ọ̀gá ọmọ sí wá. Ẹ̀yin mákẹ́tà ń kú kálí àwọn àjọ ọmọ kí dédé yìí. Látọ̀rí ọ̀rọ̀ ká. Razaki yìí mọ̀ ìṣe corporate pictures. Omi dórí easy. Tóbi dórí ẹlẹ́ṣọ́ gbogbo máa kẹta àgbẹ̀ ojú ẹ. Iceland ṣé bá a ṣe sọ ní ìwàs ooo. Ẹ̀gbẹ́ ẹ má ṣe bínú, wọn ní sọ bẹ́ẹ̀ ọmọ làwọn. Mo ti padà. Lẹ́sẹ̀ kò mú sáà. Ọba bẹ́bí. Lẹ́sẹ̀ kò mú sáà. Mo gbé sílẹ̀kùn dẹ́lẹ́tì káyọ̀ òjò àtọ́dá. Àtọ́dá dé èèyàn bọ̀dà mọ́ bọ́. Ẹ̀kú kẹ́lẹ̀. Ẹ̀yin yàrá ò sẹ́fọ̀ yìí ní kankan níbi tíátà yẹn mọ̀ ṣe. Ẹ̀kú tẹ́jú yìí. Kẹ́mi Akóredé ló ní àdúgbò. Látòrí yàrá ẹ̀kọ́ wọn ṣe mọ́ tó bẹ́ wọn wá. Yàrá ẹ̀kọ́ wọn sẹ́. Màmá tí ó fẹ́ jà àgbà yìí jí wọ́. Pẹ̀lú madam ṣàjẹ́. Ẹgbẹ́ ní dúpẹ́ ní ìjọsìn ọ̀ṣẹ́ mọ́ dúpẹ́ bá níwọ̀ ẹ̀pẹ̀. Ẹ̀tọ́jà àyọ̀ká. Àyọ̀ká ọlọ́dẹ̀ ẹ̀dẹ̀sẹ̀. Pẹ̀lú dúpẹ́ ìdáyẹsí mi èèyàn ti tẹ̀mí rẹ́sì ìwọ̀ yìí. Pàṣẹ akẹ́wà ìjẹ̀pá ẹ̀kọ́. Gbogbo Àbújá Ṣẹ́gun Ṣàmà ní kú káàrọ̀ lọ́dún ọkùnrin èèyàn mi Pasuma ṣọgbọ́ Kẹ́mi Akóredé lọ́tẹ̀lẹ̀ ìṣúlẹ̀ ara yìí olúwọ̀mọ ní sẹ́rí kú kálí àwọn lọ́dún ọkùnrin bá rẹ̀ jọwọ́ mú bọ́ ara jọ lọ́kì bọ́ ìsọ̀rọ̀ mú bọ́ ọkùnrin Jayé ọba ìjọ ọdún ẹ̀ ọlámárọ́. Báńsì ọgọ́mà jẹ́ mọ́jọ́. Ọmọ ìyàwó ànábì ẹ̀ẹ́dọ̀ sọ. Báńsì alákùnkà lọ tẹ́ lágbàdo. Ìdájọ́ ló ṣe dandan. Ògbójò alábí wéra, àwọn olórí rẹ̀ ẹ̀ka. Ẹ̀ka wíwọ́ àwọn àwọn àbọ̀ sí ọ̀rọ̀.